Aláròyé máa wí o. Ó mà ṣe o, máṣíìnì tí Ibrahim fi ń ṣiṣẹ́ ló rán ọ lọ sọ́run òjijì. Páropáro ni iléeṣẹ́ ńlá ìgbàlódé kan, Calm Steel Integrated Company, tó wà lójúnà márosẹ̀ Ṣàgámù sí Ògìjò nípínlẹ̀ Ògùn dá báyìí, tí àwọn òṣìṣẹ́ àtàwọn aláṣẹ ilé náà sì ń kárí bọnú tí wọ́n ń pa gbọ́gbọ́ káàkiri nínú ọgbà iléeṣẹ́ náà báyìí. Kò sóhun méjì tó fà á ju bí ọ̀kan lára àwọn máṣíìnì tí wọ́n ń lò níléeṣẹ́ náà ṣe lọ olóògbé Yahaya Ibrahim, ẹni ọdún 27 tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà pa pátápátá lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù keje ọdún 2024 yìí. Ní nǹkan bíi aago 5:10 ni olóògbé náà ṣubú lulẹ̀ lójijì lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ́nu máṣíìnì ńlá kan báyìí tó ń lọ nǹkan fún wọn nílé iṣẹ́ ọ̀hún. Bó ṣe ṣubú lulẹ̀ báyìí, ẹnu máṣíìnì náà ló ṣubú lé tí ìyẹn sì fà á mọ́ra lójú ẹsẹ̀, ló bá lọ̀ bí ẹni lọ ata títí tó fi kú pátápátá. Gbogbo ìgbìyànjú àwọn ọ̀rẹ́ olóògbé láti fà á kúrò lẹ́nu máṣíìnì náà ló já sí pàbó, nítorí pé bí wọ́n ṣe ń fà á lẹ́nu máṣíìnì náà bẹ́ẹ̀ ni ìyẹn ń fà á mọ́ra nígbà tí agbára wọn kò ká mọ́, tí ìdajì nínú ara olóògbé náà ti já wẹ́lẹ́wẹ́lẹ́ ni wọ́n bá kúkú júwọ́ rẹ̀ sílẹ̀ fún máṣíìnì ọ̀hún. Aláròyé gbọ́ pé kò sẹ́ni tó mọ̀ pé olóògbé náà máa padà kú sẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà, nítorí pé ṣe ló ń ṣiṣẹ́ rẹ̀ lọ tí kò sì bá ẹnì kankan sọ̀rọ̀ lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́, ṣùgbọ́n kò sẹ́nì kankan tó mọ ohun tó jẹ́ kó ṣubú sẹ́nu máṣíìnì náà lójijì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, SP Ọmọlọ́lá Odùtọ́lá, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù keje ọdún yìí sọ pé ìwádìí táwọn ọlọ́pàá agbègbè náà tí wọ́n ń lọ káàkiri àárín ìlú ṣe fi hàn gbangba pé kò sẹ́nì kankan tó ti olóògbé náà sẹ́nu máṣíìnì ọ̀hún. Olóògbé ló déédéé ṣubú lulẹ̀ lójijì tíṣẹ̀lẹ̀ náà fi wáyé. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.